والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أتسي على يد بصلاة العيدين، صلاة عيد ككلي عيد التناوي عيد إليا. الإمام ابن القيم رحمه الله كان صلى الله عليه وسلم يصلي العيدين في المصلى. إذا النبي صلى الله عليه وسلم تبع في صلاة العيد ààyè tí ó ti wà fún sọláàt ní àbáwọlù Ànábì sallallahu alaihi wasallam fi máa ń ṣe sọláàt al-Eid. eléyìí tó túmọ̀ sí pé gbogbo olùkọ̀ọ̀kan ó yẹ ká ní ààyè kan láti yàsọ́tọ̀ fún sọláàt al-Eid. ó yẹ ká ní ààyè kan láti yàsọ́tọ̀ fún sọláàt al-Eid. وهو المصلى الذي على باب المدينة الشرقي. ولو ناني أي صلاة إليه توا نيابا ومدينة نيابا إبولاون. ولم يصلي العيد بمسجده إلا مرة واحدة أصابهم مطر. ولا نبي صلى الله عليه وسلم قلت كعيد لأنه مسجدي رعف الله كسوسو نيبا توجورو. eléyìí túmọ̀ sí wípé kò burú ká kí sọ̀látul Eid nínú màsájídù wa ní ìgbà tí ìdíwọ́ bá wà tí ò ní mú wa lè ṣe níbo tí ò ní mú wa lè ṣe ní musallal Eid. yàtọ̀ sí bá a ti ṣe ń rí lónìí yìí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn màsájídù tiwa ibẹ̀ làwọn èèyàn ti ń ṣe sọ̀látul Eid lónìí wọ́n yìí tiẹ̀ gbìyànjú láti pé káwọn lọ sí ẹ̀yìn ìlú. eléyìí ọ̀dà tó ọdún sì fà á lọ́pọ̀lọpọ̀ kọ́dà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò máa ń ṣe nínú mẹ́sáàgì ẹ rí i pé àyè ibi tá à ń ti ṣe sọ̀látul Eid wa jẹ́nẹ̀rálì kìí sẹ́yìn ìlú. oníkálukú kan wá bí kan tílẹ̀ bá ti gbófo ó lè jẹ́ ilẹ̀ gbayàwó kan tó jẹ́ tilé ẹ̀kọ́ kan ó sì lè jẹ́ ilẹ̀ gbáǹtàṣà kan tó ti pé ń bẹ láàrin àdúgbò tá à ń gbé ibẹ̀ lákéde fáwọn èèyàn bá ti ṣe sọ̀látul Eid ọ̀dà tó. nítorí pé al-hikmatu shar'iyya eléyìí tí ṣẹ̀ríà fẹ́ mú jáde látàrí pé ká lọ sí sọ̀látul Eid wa ní ẹ̀yìn odi ìlú lábàáwọ̀lú a lè rí mú níbi ká máa ṣe sọ̀látul Eid láàrin ìgboro. a lè rí mú nínú ká máa ṣe sọ̀látul Eid nínú àwọn màsájídù wa. nítorí pé kíni àsìkò tẹ́ bá gbéra pa tẹ́ bá jáde tẹ́ lọ sí ẹnu odi ìlú tẹ́ lọ sí sọ̀látul Eid níbẹ̀ àǹfààní púpọ̀ ní ó tara rẹ̀ wáyé. nínú àwọn àǹfààní yìí òun náà ní pé lílọ bíbọ̀ yín yóò mú kí àwọn ẹni tí ò bá jẹ́ mùsùlùmí wọ́n mọ̀ pé yẹ́s tọ́lọ́run ọba làtẹ̀. eléyìí tí ó lè wáyé tó bá jẹ́ pé ní ìtòsí ilé ìlànà tí ó ṣe sọ̀látul Eid. wọn náà wò ó ọkàn jáde nínú yàrá rẹ̀ ló bá ti bọ́ sínú mẹ́sì lẹ́bàálẹ̀ ti parí sọ̀látul Eid ó sì tún padà sínú ilé tí ọjọ́ pé òní lọ́jọ́ ọdún bí ونيجا ولكما تدخل في الأيام العادية إلى المسجد دخلت اليوم وتسمى هو مثل الإسلام وجاء يبنى له ولوني سياتو لا نكفيه نيني عيد أبيك انت عيد ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè táǹtì ń ṣe sọ̀látul Eid wa yẹn ó kù díẹ̀ káàtó. ohun tó sì fi tí sọ̀látul Eid tó fi ń wáyé ní àwọn àyè tá à ń sọ yìí báyìí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn sábàbí tí ò tiẹ̀ fẹsẹ̀ múlẹ̀ rárá ni. nínú àwọn sábàbí yẹn wọ́n lè sọ pé ibi táwọn ti ń ṣe sọ̀látul Eid tẹ́lẹ̀ bàbá tí máa ń ṣe imam táwọn bá ti parí sọ̀lá tó máa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà àwọn táwọn máa ń ṣe tó takò súnà Ànábì sallallahu alaihi wasallam yẹn gbogbo owó táwọn bá pa ń bẹ̀ òníkan ní máa dáa kú lọlé. wàhálà yìí àwọn náà bùkátà láti máa pa owó táwọn kó àwọn tó wá rí táwọn sàn pa wá táwọn tó sàn pa padà lé láì mú kankan lọlé. الله إيه الدين تحول إلى التجارة لازم هذه كركتان كما أنا سأقول لك كمول ولي هذه كركتان تريد لي إذا موجود عني أقول لك عيد ما دال تري أول لكن أنا أقول ما دال nítorí ìjàmọ́ àwọn ìṣẹ̀kàkànnà
وإن أقررنا جميعا بأن ديننا واحد lọ́sí pé gbogbo alágbàpẹ́sì wọ ọ̀kan ṣoṣo ni. báwo wá láwa ti torí pé wọ́n ṣe dín nìkan ẹlòmíín ṣe dín nìkan àwọn àti torí rẹ̀ àwọn àkùnrin ayẹlẹyẹlẹ àwọn máa lọ ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin wọn máa gba àbíká jáde àwọn kan gba abẹ́ wọlé. tọ́jà bẹ́ẹ̀ òkúkú dà bẹ́ẹ̀ rárá. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìdí yẹn ẹ̀rí pé tipátipá láfìrí sáfù méjì ń gbà mí. ìmáàmù yẹn náà tó bá dúró tó bá tó kútu ọjọ́ ọmọ adájí ò náà àti gbọ́. báwọn èèyàn ọmọ nkọjá ọmọ kékeré làwọn eléyìí náà ṣe tẹ́lẹ̀ ìdí náà lẹ́yìn náà ṣe jẹ̀mọ́ sáfù méjì tó bá tún kù yóò dá o sáfù kọ̀ọ̀kan ó dàbí apá àbúbáyé níbi tó kúrú dé tó ti dà bẹ́ẹ̀ kò dà bẹ́ẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó ṣe é pé wọ́n mọ̀ parọ́ sanra wọn jẹ àti mọ̀ pé ara wa lásán láti lè tajà àlè tán lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa jẹ. wọ́n á sọ pé ìlú táwọn ń gbé kò sí ilẹ̀ wọ́n á ní ìlú táwọn ń gbé kò sílẹ̀ tó tẹ́jú níbẹ̀ kò sílẹ̀ tó tẹ́jú níbẹ̀ lẹ́yìn odi gbogbo olú ló ti kún irọ́ ni kò sí bí ìlú náà ti lè kún tó kò sí bí ìlú náà ti lè bízì tó kí ò ní lẹ́yìn odi yọ lẹ́yìn odi náà ni ẹnìkan ní ikú làwọn ń gbé sà ńgbà náà wọn ń kọ́ wọn ní gbogbo lẹ́sí tán lẹ́kọ̀ọ́ ìrọ̀lọ́pàá ilẹ̀ ọ̀sán lẹ́kọ̀ọ́ ọ̀làrí tóbi jẹ́ pé títí dọ̀la àwọn yẹn tún ra lẹ̀ lẹ́kọ̀ọ́ sáwọ́lẹ́lẹ́ tọ́ọ̀bù ríra nínú Èkó wà á ríra nínú Lagos State sáwọ́lẹ́lẹ́ torí tẹ́lẹ̀ ìgbà ni rọ́ ẹni tó bá ń wálẹ̀ kọ́ lọ ságbọn Badagry yóò rí lẹ̀ àbí òní rí lẹ̀ Èkó náà dì ní àbí kọ́ lọ ságbọn Àkòròdú yóò rí lẹ̀ àbí òní rí lẹ̀ yóò rí lẹ̀ pé kí ni ká lọ sọnù ibi kan tún wà tó yẹ pé èèyàn fi di ilẹ̀ tómi ó fi jẹ́ pé ọ̀rọ̀ aparẹ́ díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bí àjà yóò rí lẹ́mẹ̀rẹ́ àbí òní rí àtọ́ nítorí tẹ́lẹ̀ ká wálẹ̀ tó lájú ká lọ ṣe sọ̀látul Eid wa ń bẹ̀. ẹnìkan nígbà táwọn lọ sí Mẹ́kà àtìgbà táwọn wà ní Mẹ́dínà àwọn rí i pé nínú Haramain yẹn ni wọ́n ti ń kí sọ̀látul Eid. Mẹ́kà ní ìsìn ẹ̀ríkẹ́ ní mẹ́tíláṣí Kàábà ni wọ́n ti ń kí sọ̀látul Eid. ní Mẹ́dínà mẹ́tíláṣí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń kí sọ̀látul Eid. eléyìí náà gan-an Mẹ́dínà l'Ànábì sallallahu alaihi wasallam lò sí láti rí pé nínú gbèsè ayé rẹ̀ náà lẹ́yìn náà ti gbọ́ yẹn pé gbogbo sọ̀látul Eid tí Ànábì sallallahu alaihi wasallam ti kó sínú mẹ́sídìí rẹ̀ lọ́sí kó náà ló sọ pé salatun fi masjidi hadha afdalu min alfi salatin fi ma siwa illa al-masjid al-haram. sọ̀láàtì ọ̀kan tí yẹn bá ti ní mẹ́síláṣí mi yìí ọlọ́lá ju ẹgbẹ̀rún rẹ̀ tá a bá ti ní mẹ́síláṣí mi lọ àyàfi masjid al-haram. tẹ̀lé yìí túmọ̀ sí wípé kọ́dà kí sọ̀láàtì yẹn kọjá náfìlà gẹ́gẹ́ bí sọ̀látul Eid tó bá ti ẹyọ kan rẹ̀ nínú mẹ́síláṣí Ànábì sallallahu alaihi wasallam ọlọ́lá ju ẹgbẹ̀rún irú rẹ̀ tó bá ti ń bòmí lọ. بالمناسبة wọ́n nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé salatun fi masjidi hadha afdalu min alfi salatin fima siwa sílẹ̀ yìí túmọ̀ sí pé ẹni tó bá wà ní Madina ń ṣe lọ yẹ kó máa yẹn nàwáfílù rẹ̀ náà nínú masjidi rẹ̀. náfìlà ti ń bẹ síwájú salatu dhuhr kọ́ lọ sí masjid ètí ń bẹ lẹ́yìn salatu dhuhr nínú masjid eléyìí ti ń bẹ lẹ́yìn Maghrib nínú masjid eléyìí ti ń bẹ lẹ́yìn Isha nínú masjid eléyìí ti ń bẹ síwájú àsùbá nínú masjid tó bá ti fẹ́ kí síwájú Asr nínú masjid tó bá fẹ́ kí lẹ́yìn Salatul Jumu'ah nínú masjid síbẹ̀ ni kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ tó ti pé yóò lọ́lá ju ẹgbẹ̀rún rúṣọ láti bẹ́ẹ̀ lọ́tọ́ bá ṣe ń bomi ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá wípé kọ́dà kó ṣe Mẹ́dínà ló ń gbé kọ́dà kó ṣe Mẹ́kà tó jẹ́ bí mi'atu alfi salat tí ọlá tiẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àmọ́ kò ṣe náfìlà nílé òǹlọ́lọ́lá jù torí afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá jù nínú sọ̀láàtù tí ọkùnrin bá kí náà lè tó kí nínú ilé rẹ̀ àyàfi sọ̀láàtù tó jẹ́ ọ̀ranyàn. tẹ́lẹ̀ ìfihàn wáyé pé àwọn náfìlà tó máa kí ní jàmá la lè lọ sí mẹ́sídìí fún àmì ìjọ pé wọn ò ní ká lọ kí ní jàmá kí kálukó kí tiẹ̀ nílé lọ́lọ́lá jù torí délé àwa ni orí pé wọn kí ní masjid torí rẹ̀ lẹ́yìn náà ti fi tì í náà sí masjid rí nǹkan wí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam lọgá wa ọ̀nà ń wá àwòkọ́sí rẹ̀ ọ̀nà ló ti jẹ́ pé kò kí salatul Eid níjọ́ kan ní masjid àfi ní ẹ̀mẹ́lò lẹ́ẹ̀kan ṣoṣo àti rí pé ń tọ́fà náà ní òjò torí ẹ̀ náà sọ pé àwa náà gàgà fúnra ara wa
tí àwọn náà tó bá fẹ́ ti sọ̀látul Eid ní pápá ṣùgbọ́n tí òjò ká láǹfààní àti lè ṣe ń bẹ̀ àbí ìdíwọ́ mi kọ́nà mẹ́jọ arógun so bí irú àwọn àdíwọ́ báyẹn tí ò ní jẹ́ káwọn yóò lè lọ jìnnàjìnnà kò burú pé kẹ́ ti sọ̀látul Eid nínú àwọn màsájídù yìí wọ́n lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. tán nítorí sábàbí yẹn Ànábì sallallahu alaihi wasallam ti sọ̀látul Eid nínú masjid ẹnìkan á ní ṣé ní ìsìngbà tẹ́yìn sọ pé ká máa lọ sí pápá tó sì jẹ́ pé ní Mẹ́kà àti Mẹ́dínà so àwọn masjid wọn ti máa kí ẹsẹ̀ kò tó pé káwò wọn kọ́ sí àbí Mẹ́kà ò tó ní hujja àbí Mẹ́dínà ò tó ní hujja sẹ́wọ̀n kí bẹ́ẹ̀ mi ò ṣe wí nù kí ẹjọ́ ti Mẹ́kà tí ò tó lẹ́rìí ẹ̀rí tí ọlọ́ọ̀ ní kí gbogbo wọn tẹ̀lé òun náà ní kíni qala Allahu wa qala Rasul Ànábì sallallahu alaihi wasallam ṣùlọ̀gá wa tọ́lọ́ fẹ́ ṣe Islam yìí rántí wa ó ti ṣe sí náà wọn ní káwa náà ṣe kíni káwa náà ṣe ọ̀rọ̀ pé bóyá táà ní ṣe báyìí táà ń kọ́ fẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn tó máa ń sọ pé arígbọ́n ń ṣe bẹ́ẹ̀ arígbọ́n ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí pé wọ́n ń ṣe lódodo ó ṣe déédéé àwọn kan sì wà tó lé pé náà lè rí nìsín. gẹ́gẹ́ bí pé Ànábì sallallahu alaihi wasallam kì í kí salatul Eid nínú masjidi rẹ̀ àbílẹ̀ ìkan ṣoṣo ó túmọ̀ sí pé táwa bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ táwa ṣe bẹ́ẹ̀ àtidá táwa ṣe bẹ́ẹ̀ àtidá táwa fíksì salatul Eid táwa fíksì sínú masjid pé gbogbo ìgbà ibẹ̀ láti máa ṣe àtidá. tòkòtò wá fi tibì kan pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ sì kẹ́wọ́ kò sọ̀rọ̀ mbẹ́. tọ́ wọ́n wá ní wàhádìyòwò kàánà fi'luhuma fil musalla da'ima. sẹ́yìn pé tíra yìí wọ́n ṣe ń torí àti sàlàyé ìlànà ànábì sallallahu alaihi wasallam fún wa. wọ́n ní ìlànà ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé sọ̀látul Eid gbogbo gbàtà àbá ti ṣe ní pápá láti máa ṣe sẹ́yìn òdì ìlú ibẹ̀ láti máa ṣe. tọ́ ẹ wá ṣàkíyèsí o wọ́n ní musalla wọ́n sọ pé masjid ẹ̀ báwa ní Yorùbá ní ìdúró láti ọ̀nà rí masjid kó láti túmọ̀ àtàlàkì àbí ẹlòmíì ní mọ́ṣáláṣí nílùú kan kú mọ́ àwọn máa ń sọ pé mọ́ṣáláṣí tó gbogbo ẹ̀ mùsọ̀lá ńkọ́ ayé sọ̀lá tó سيدنا النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين ثاني كانوا يبقوا المسجد كمان جوكو سؤال كتوكي ركع méjì ṣé masjid náà ni mùsọ́lá ṣé mùsọ́lá ò náà ni masjid kèéṣe torí pé kọ́ tó ti papọ̀ ó túmọ̀ sí pé ìdájọ́ àwọn náà kọ́ kèéṣe kankan náà tó ń ṣe masjid máa ní lẹ́kùn masjid máa ní ọmọ ní àti bàbà tó masjid ó máa níbi tí èèyàn bá wọlé ó máa níbi tí èèyàn bá jáde àmọ́ mùsọ́lá gbogbo ẹ̀ ní ó sílẹ̀ tàbí òye wa tó ó túmọ̀ sí pé àyè tí kìí bá ti ṣe masjid tá a bá wọ bẹ̀ àbùkátà láti kí tahiyatul masjid lọ́sí pé mùsọ́lá náà ni o ìwọ́n kìí ṣe masjid tó àbùkátà láti kí tahiyatul masjid níbẹ̀. wọn náà Nabi sallallahu alaihi wasallam nígbà tí ó bá jáde lọ sí Eid ó máa ń wọ ìtọ́ rẹ̀ wà jù nínú àwọn aṣọ rẹ̀ Allah eléyìí túmọ̀ sí wípé nǹkan tó jẹ́ kókó bàbàrà tá a fẹ́ ṣe lọ́jọ́ náà ní sọ́lá. ìgbà tó o bá ti wá wọ sọ́sọ́ tá a lọ síbi tó ti fẹ́ ṣe sọ́lá ṣé ìgbà tẹ́ bá tó dé lẹ́wọ̀ àwọ̀ tìsàlẹ̀ àpàtì. sẹ́wọ̀n kéèyàn ọ̀dà tó. ẹlòmíín wà tó máa ń lọ sí Eid ní ọjọ́ Eid. ẹ̀wù tí ó wọ̀ yín kọ́ mọ òkè àbíkọ̀ mọ ti ń ṣẹlẹ̀ lónìí ni. yọ́ọ̀lù náà ń gbà bá padà dé ni. wọ́n bá padà dé bo lẹ́wọ̀ àlọ́ sí Eid mi tún wà ní. ó túmọ̀ sí pé ńgbà táwọn bá fẹ́ lọ gbáfẹ́ bàánà làwọn wọ̀ sísàlẹ̀ àpàdé sọ́dà òkùnkùn dà. eléyìí ń túmọ̀ sí wípé ń bẹ nínú àmì pé ẹni ọlọ́ọ̀ni wọ kó o ṣe àgbéga tọ́lọ̀ ń bá ṣàgbéga rẹ̀ ọlọ́run ṣàgbéga ọjọ́ ọdún ọkùnrin alẹ́
ó yẹ káwa náà tá a jẹ́ mùsùlùmí ká ṣe kíni ká ṣàgbéga ọjọ́ ọdún ká pọ́nlé. torí ẹ̀wù tó ti ya lẹ́yìn ọrùn má wọ̀ ọ́ kọ́lá ká ti ẹ̀kọ́ ya ọ nìkan náà ló sì ní kọ́ ọ̀fọ́ kọ́ ọ lọ kọ́ wá wẹ́ni fún ọ lówó tó fi ràn lẹ́yìn ọrùn. eléyìí pàtàkì torí kí a lè bá rí ìyàtọ̀ láàrin ọjọ́ tí ọjọ́ ọdún wa àtọjọ́ tí kìí ṣe ọjọ́ ọdún wa. tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. kò burú wọn ní ajumal èyí tó rẹwà jù ètò rẹwà jù lànàbí máa wọ ọjọ́ yẹn sallallahu alaihi wa sallam. tó ọrẹwà jù kò túmọ̀ sí pé tuntun ṣùgbọ́n tá a bá lè dáṣọ tuntun nítorí ọdún ọ̀dà púpọ̀ tí làbá tún dáṣọ tuntun fún gbogbo àwọn aṣọ tí ẹni tó máa kó jáde nínú àpàtì ó lè sọ pé ńjọ́ tán ṣe ìyàwó àti sílífà ńjọ́ tí wọ́n bí mẹ̀múnà ńjọ́ tí wọ́n ń sílé ńjọ́ tí bàbá ti mọ́kàdé ńjọ́ tí kìnnì kan aṣọ ẹgbẹ́jọdá. ìwọ wá lọ̀kan tó ọ dá nítorí pọ́dún dé ọ̀pọ̀lọpọ̀ ò lè rí tọ́ka jù tó sì dáa bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí pẹ́pẹ́tọ̀ aṣọ tó máa wọ̀ yìí o ní ọdún ìtúnu àwẹ̀ kẹta ni mo dà eléyìí ọdún iléyá tọkọjá ni mo dà wọ́n á gbọ́ pé gbogbo ọdún ọdún ló ń délẹ̀ yín dáàbò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọdún àbí òye yàtọ̀ sí aṣọ òkú ẹ̀gbẹ́ bọ́yọ̀ kùtùkù wà ìpè aṣọ òkú ẹ̀gbẹ́ lélẹ̀ ọlọ́mọdé abáwọn dárú ẹ̀ torí ẹ̀ kéèyàn máa dá aṣọ nítorí ọdún ọ̀dà púpọ̀ wọ́n lè sì mọ̀ pé tó bá ti kọ́ra ike wàá dá aṣọ nítorí pọ́dún dé ọdún túbọ̀ nítumọ̀ míì lọ́dọ̀ rẹ̀ tó ga èyí tí mo ti torí rẹ̀ dá aṣọ àgẹ́sẹ̀ kẹrin bákan náà tó bá jẹ́ kó ti níyàwó o ò ní dá aṣọ tuntun síra rẹ̀ lọ́rùn kan pàyàwó ti fa wọ́n á lọ wọ́sọ tuntun òun gbé kìtìpá tiẹ̀ tí máa ń wọ̀ tẹ́lẹ̀ ó tún gbé wọ̀ pé bí mo ti fẹ́ rí ọdún àwọn olùdílé wàá rí i pé wàá tiraka láti bò náírà kò sí bó ti bára rẹ̀ rà tó bá yàwó rà tó ní bọ́mọ náírà tẹ̀lé ìtumọ̀ sí wípé akẹ́kọ̀ọ́ mẹ́rin ọ̀rẹ́ wa jù kéde dandan kó tuntun kẹ́ ẹ bá ti sọ bọ́ọ̀dù ìta bá nínú àkàtọ́jú ẹ̀. ọ̀nbẹ nínú àwọn aṣọ tó ti pé a ní ilé bóyá àwọ̀jọ́ ẹ̀kan lọ bóyá àwọ̀jọ́ ẹ̀mejì lọ. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ebi lè wọṣọ nínú wa ni pé a máa pé kí ni ìbágbé dùn mí nú gan-an. àbí bẹ́ẹ̀ kọ́lọ́pọ̀lọpọ̀ máa ń ròyìn ní ìtìtọ́ bá pàgbádá wọ̀ lónìí ó tún di lọ́la dàńdógó ó tún di lọ́tùnla dàńsíkì gbogbo ẹ̀dá ń kó jáde tuntun àwọn máa gbà ọjọ́ tẹ́tẹ́ láwùjọ tó ti bá ti pọ̀ báyìí lẹ́yìn ọ̀sẹ̀ tí wọ́n wí nù ìgbé ṣe pé lábájá ọjọ́ tẹ́tẹ́ àbótí ilé àwọn kan ti gbájú ẹ̀ fún un. eléyìí ń bẹnu sábàbí tẹ́fìrí gbogbo wọn máa rìn jáde lójúmọ́ bíi mẹkáníìkì nítorí pé wọ́n máa kékeré ń tún àwọn inú ẹ̀rọ kékeré ń bá yín lọ́kàn jẹ́ mọ̀ ń béèrè kékeré ń bá yín lọ́kàn jẹ́ tí ẹ̀ẹ́dúnú pé ẹjẹ́ mùsùlùmí náà ẹ̀ẹ́dúnú pé wọ́n máa dìín lórí mú dìín lọ́rùn mú kẹ́ tó mí ẹ̀ẹ́dúnú wípé ẹ fẹ́ gbọ́wọ́ ọwọ́ sí gbé ẹ̀ẹ́dúnú pẹ̀sẹ̀ sí gbé ẹ̀ẹ́dúnú wípé ẹrú rírò ọlọ́run dà yín lọ́pọ̀ lọ́rùn kí á lè tún kí ni tẹ́ sọ pé lọ́wọ́ sí fún un olówó nu wa kò sí sọ́dọ̀ tó ti náírà kan lónìí owó ni àbí èso wàllá alhamdulillah. ṣé à ń kó owó jọ adẹni tí ó jogun wa ni àbí báwo? kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n ń kẹ́hùn sọ̀sọ̀dà ń kẹ́hùn. ìjú ṣẹlẹ̀ ní ibi tí wọ́n bá kú. àwọn aṣọ tuntun olówó iyebíye tí wọ́n lè wọ̀ tó ń wò pé àfikọ́jẹ́ pé kàbáyé lọ ṣẹlẹ̀ àfikọ́jẹ́ pé ìjọ kàbáyé mo lè wọ̀ wọ́n àbí òye tọ́ bá kú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́mọ ọ̀sọ̀ abẹ́tí náà sọ pé lóye ọ̀yẹ fún wíwọ̀ mẹ́ máa bínú lẹ̀ ọlọ́ọ̀hìn. ìyá ọmọ ògbé ẹ̀ àwọn bàbá ní gbogbo àwọn tó yìí àbí ẹ̀kọ́ bàbá yìí ti wọ̀
wọ́n fún ìyàwó lómi wọ́n máa fi tẹ̀lé ìdí fọ́mọ. Wọ́n máa kojú iyọ̀ láti ṣe ọjọ́ máa wọ́n kẹ́ ẹ̀. Torí ti eléyìí báyìí wọ́n lọ́jọ́ lójú kò ní ju àwọn lójú. Tontorí ẹ̀jẹ̀ á múra àwọn aṣọ tá a ní ká máa wọ̀ wọ́n. Ẹ̀tọ́ ń bá ń wọ̀ wọ́n. Ìdí tó fi ní yọjọ́ ọdún bí ẹni tí ń tukọ̀ alágbàrú bọ̀. Nígbà tọ́dún kan ò sí ìdèfà ọ̀ ń ṣàánú ara rẹ̀. Nínú ṣàánú ara náà nìkan wọ́n tó da sára. Torí bá bá ṣe ìrìn láàpọ̀ ni. Ní ẹ̀ máa ń bọ̀ níbo ẹni tí wọ́n ń lé bọ̀ sẹ́wọ̀n káwọn èèyàn máa yẹra fún ni. Báwo lọ́la àmọ́ tí bá ń bọ̀ níbo ọmọlúwàbí àwọn èèyàn ní kí wọ́n yẹra. Wọ́n ti wá wọ sọ́tọ́ dá wọ́n wọ sọ́tọ́ dá nígbà tí ọba lọ́jọ́ Jímọ̀ à ṣé irú ètò tí wọ́n tẹ́lẹ̀ ló tún wọ́n ní ìsìn ètò tún dáa jùlọ lọ́wọ́. Tó bá lọ́jọ́ ìdí ńkọ́ èyí tó tún ju gbogbo eléyìí lọ lọ́wọ́. Kọ̀rọ̀ pé yé wa àmọ́ nígbà tí ẹ máa ti jẹ́ pítọ̀ bí ẹni tí ń ru pọ́npọ́n ni wọ́n máa ń wẹ̀wù níjọ́ tó bá ti jẹ́ ọdún tó bá lò wẹ̀wù ẹgbẹ́ ilé ìlú ayẹ́kọ̀ mo ti ẹ̀ tíráì náà o tíráì o dín kàkà. tó torí di eléyìí báyìí kátàrà Ànábì sallallahu alaihi wasallam kẹ́kọ̀ọ́. Ànábì ńlá sọ̀kan lọ́tọ̀ fẹ́ pé kọ̀m̀plìtì oríṣi méjì ó ní fáwọn ọjọ́ Júmọ̀ àtàwọn ọjọ́ ọdún. torí pé láyé ìgbà yẹn ẹnìkan ní méjì kéde ẹ̀sìn ní káwá abẹ́rẹ́ ìfẹ́. tó torí pé láyé ìgbà yẹn láti láti fún jáde sọ̀rọ̀ àṣọ láti fi àwọn ẹ̀yọ̀ kan ti sọ láti fi. ẹ̀rọ ayé ìgbà pọ̀ nínú yẹn bẹ́ẹ̀ wà nígbà tó kán lọ láyé rí. láti ìgbà pọ̀ nínú yẹn ìgbà tó kán lọ láyé rí. yára lè ti máa dé ìgbà tó ìgbà tó kán sára ti kọ́ láti. ìbẹ́ẹ̀ náà ti tún máa rí ìgbọ̀rọ̀ báyìí ọ̀gbẹ́ ọmọ àwọn ẹ̀. àbáta máa ń sọ̀rọ̀ bá àṣẹ láti mẹ́rin náà. òun kan ló ti tẹ́lẹ̀ kánà ní òde. òun kan ṣoṣo ó sì mú ìgbà wọ̀ wọlé mẹ́rin náà kánà ní òde. ìbẹ́ẹ̀ làwọn ẹ̀wù bá ti pọ̀ tó lónìí ẹ̀wù ìsìlámù sì sùpẹ̀. ó sáré ìgbọ̀rọ̀ báyìí nígbà tó kù. àtẹnù ká tó ní láyé náà ní ìpínlẹ̀ rẹ̀. Wọ́n dà bóòlù wọn ti ń fọwọ́ aṣọ bẹ́ẹ̀. Bọ̀sá bá mú kó lára ìhòòhò láwà. Aṣọ òsè máa lò ń gbogbo wà fọ́mọ́ tìjọ́ kan dọ̀tí. Wọ́n sáàbò á kú aṣọ kan tó ní bí ìbora náà ni. Òun náà ni wọ́n ti sìn. Aṣọ yẹn wá ní pé tí wọ́n bá fà tí wọ́n bá fi kó orí rẹ̀ ẹsẹ̀ ó sì lẹ̀. Tí wọ́n bá fà síbi ẹsẹ̀ orí ọ̀yọ́ lẹ̀. Subhanallah. Ànábì sallallahu alaihi wasallam ẹ fi bò lápò yìí. Ẹ wá àwọn koríko kẹ́ ẹ fi bò bí ẹsẹ̀. Subhanallah. Ṣé ọ̀pọ̀lọpọ̀ nínú yín wá níjọ aṣọ kan lọ bí láyé? Ó túmọ̀ sí pé àwa náà dá pàtó ọ̀gá àdáwò ni. Ìyé bàbá àdáwò ni. Torí ẹ̀ táwọn àwọn àjẹ́ tó ní nǹkan tí àwọn àjẹ́ ń lò. Àdéhùn àtọ́ta kojú àdéhùn àwọn àǹkẹ́ àwọn abisùn àgbàdo ọmọ fọ́ra lórí gbogbo wa. Ìwọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣàwọn. Eléyìí yé ṣe wà tọ́da o. Yé ṣe wà tọ́da. Tọ́. Ìgbà míì àtúntà nàbí sallallahu alaihi wasallam máa ń wọ̀ ó lè jẹ́ aláwọ̀ ewé green. Ìgbà míì ó lè jẹ́ aláwọ̀ pupa. Ṣùgbọ́n walaysa huwa ahmara musmatan kama yadhunnuhu ba'du an-nas. Ṣùgbọ́n kì í ṣe pupa gbò tí kọ́lọ̀ mi ọ̀la láàrin gẹ́gẹ́ bá pàtàkì náà àwọn èèyàn ṣe ń lérò. Ẹ̀ka nàbí sallallahu alaihi wasallam ti kọ̀ fáwọn ọkùnrin láti wọ aṣọ tó jẹ́ pupa gbò tí ò ní kọ́lọ̀ mi láàrin. Àbí òye wa? Àti mẹ́lẹ̀ yẹn alhamdulillah àti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa la comply tàṣeyàn nínú àwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí lẹ́yìn tọ́kàn wọ aṣọ tí gbogbo ẹ̀ jẹ́ red colour tàṣeyàn ni bóyá kò tí ì gbẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. torí ẹ̀ ẹ̀ka ni ẹ̀sìn bá nàbí nu lẹ́sọ̀ pé máa ń wọ aṣọ pupa Ibn Qayyim ni kìí ṣe bẹ́ẹ̀ ṣe lérò wípé pupa pọ́nbélé tí kọ́lọ̀ mi ọ̀là láàrin but kọ́lọ̀ mi là láàrin. Ó túmọ̀ sí pé tó bá gbá aṣọ tí wọn náà ní ọ ní aṣọ tó jẹ́ red
kọ́lọ̀ mi wà tó là láàrin oṣù àlà. kọ́lá kó ti pé rẹ́ẹ̀dì yún agbọ̀n òkè lásán ni wọ́n ti fi kọ́lọ̀ mi là àtàgbọ̀n àtàlẹ̀ oṣù àlà kì í sáà ṣe ẹnì kan ní pé clear red lọ́wọ́. sọ eléyìí náà ti tún tọ́ka sí pé zinatullah allati akhraja li'ibadihi wat-tayyibati min ar-rizq kì í ṣe wọ̀ ohun ọ̀sọ́ ọlọ́run tọ́lọ́run bá kó jáde fún wa àtàwọn àrísìkì tó dùn tá ló lè sọ́dé wọ̀ sẹ́ni tí ó sọ́dé wọ̀. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan wọ́n ti wá lójú kòkòrò láti máa wọṣọ funfun. wọ́n ní ẹ máa wọṣọ funfun torí kò ń lọ́lọ́lá jù nínú àwọn aṣọ yín. òun náà láṣọ tí wọ́n sì fi sí yín lára gbẹ̀yìn nígbà tẹ́ bá kú láyé. eléyìí túmọ̀ sí pé ká nínú àwọn aṣọ tó máa fi wá léèrè pé wo lọ́lọ́lá jù kéèyàn máa wọ̀ kọ́lọ̀ wo kí lá dáhùn kọ́lọ̀ wáyé. kò sì yọ ọkùnrin sílẹ̀ ọ̀yọ́ obìnrin sílẹ̀ àyàfi tó bá ti jẹ́ ilé láwùjọ kan wáìtì náà ni gbogbo ọkùnrin máa wọ̀ pẹ̀lú kóbìnrin wọ wáìtì torí pé ká má bàa símú pé tó níta alágbájá àlálẹ́kùá ní ti lágbájá ni olùkọ́ afúra torí ẹ̀ mo rò pé ní Malaysia lọ́dọ̀ tí wọn gẹ́gẹ́ bá ti máa rí tí wọ́n bá wá sí hajj náà àtàwọn Indonesia àwọn obìnrin tí wọ́n àwọn sábà wọṣọ funfun tó bá jẹ́ ìjìlbáàbù náà wọ́n fẹ́ rán irú tiwọn tí wọ́n máa rán ní gán wọ́n máa fi funfun rán tó bá jẹ́ pé tí wọ́n rán tí ó tayọ ojúkun díẹ̀ tó ń tún rán sókòtò sí lábẹ́ náà ni wọ́n máa fi wáìtì rán. sọ ìdí nu màtí màmá kan ọmọ Malaysia nínú ìtàkùrọ̀sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wa káàkó ọmọ sọ kó làwọn èèyàn rẹ̀ máa ṣe sábà padà lé ẹ̀ báwo ibà jẹ́ mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ gbàdúrà bàbá kan ti mẹ́ta dúró á àjẹ́ mẹ́ta gàtọ́ báyìí pé àbá àti àjì àbá ẹ̀ kékù díẹ̀ ọ̀nàdà. tó ń bàtà yẹn tó àbà àti ọ̀nàdà ọ̀dà báyà má àti òróró àtàkàtà fi ti bẹnu ẹ̀. ọmọ Malaysia kan wá ń sọ fún wa pé nu àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn náà ni pé màmá kan wá sí hajj. Yàtọ̀ wá sí hajj tó wá délé tó náà fẹ́ máa jábọ̀ fáwọn èèyàn tó rí. tó wá ní Maka gan ni jẹ́. Ipe ń bẹ̀ yẹn kọ́dà àwọn obìnrin máa ń hunrun gbọ̀n. Mo rò pé kẹ́bì ìlú tàwọn tó ṣe pé àwọn obìnrin máa ń wọ aṣọ funfun. Tó bá ti wá rá àwọn ọkùnrin tí ń lọ wájú rẹ̀ tó ṣe pé lómi máa sanra torí gbádùn pọ̀. Yóò àmọ́ wọ pé àwọn obìnrin kàyéfì mà làwọn eléyìí. Wọ́n ti kún ahunrun gbà. Ìròyìn tó ń mú lọ ní. Tọ́ ẹ wá wo súnà Ànábì sallallahu alaihi wasallam. Nígbà tí wọ́n ti rí kó ti kọ́mọ̀ láwùjọ fún àwọn ọkùnrin ní máa ń sábà wọ̀. Ní máa lọ sí àwọn ilẹ̀ Lárúbáwá ẹ̀bí àwọn tí wọ́n lọ Khalid tó àbí Sudan tó ẹ̀rí pé bẹ́ẹ̀ yẹn kọ́mọ̀ táwọn ọkùnrin máa ń wọṣọ funfun jàlábíà funfun. tó àwọn obìnrin táwọn wá kọ́lọ̀ mi torí káwọn bá ti wọn mú. ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí àdìsá Ànábì sallallahu alaihi wasallam kẹ́ ẹ máa bá àwọn yẹn ti máa ń gbọ́ tẹ̀lé àyè o. bàtà àti ti sọ pé èyí tó lọ́lá jù nínú aṣọ yín ni aṣọ funfun. torí pé tẹ́ ẹ bá kú gan-an òun náà ni wọ́n fi sí lára gbẹ̀yìn. ṣé eléyìí ń túmọ̀ sí wípé gbogbo aṣọ tá a bá ti wá dá láyé funfun náà ni ká máa dá. funfun ni ká fi dá ṣẹ́ẹ̀tì funfun ni ká fi dá ṣòkòtò funfun ni ká fi dá gbádá funfun ni ká fi dá bùbá àti sọ̀rọ̀ funfun òun náà ni ká máa fi dá dàńsékí òun ni ká máa fi dá dàńdógó bíbẹ̀ ni fìlà gan bàtà gan aago gan kóòtù gan okùn tẹ̀síntè márùn gan bíbẹ̀ ó túmọ̀ sí pé alhamdulilayi yẹn ni pé àwọn nǹkan tó lọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa wọ́n máa bẹ lórí pẹ̀tọ́ ní gbogbo wọn o àyàfi
àyàfi ẹ̀wà sọ pupa ta ló ní kọ́ ọmọ wọ̀ wọ́n ní kọ́ ọmọ wọ̀ àmọ́ kọ́mọ̀jẹ̀ pupa lásán gbò tó wá jẹ́ pupa tí wọ́n là láàrin kò sí wàhálà bẹ́ẹ̀ fọkùnrin. bákan náà kọ́lọ̀ mi nínú aṣọ ta ló ní kọ́ ọmọ wọ̀ kò sẹ́ni tó ní kọ́ ọmọ wọ̀ Ànábì azanu sallallahu alaihi wasallam wọ́n lọ lásọ eléyìí tó ṣe pé kọ̀ǹpìlìtì oríṣi méjì ọ̀dà wọn yàtọ̀ sọ́tọ̀ di àwọn ọjọ́ júmùà àti àwọn ọjọ́ ọdún ọ̀kan jẹ́ kọ́lọ̀ green nígbà tí kejì jẹ́ kọ́lọ̀ red. ṣùgbọ́n ní nǹkan yìí fi ń yé wa pé kì í ṣe rẹ́ẹ̀dì lásán tí ò ní kọ́lọ̀ míì láàrin o nínú ìlú pàtàkì. tọ́ tẹ́bá rẹ̀ nìkan lónìí tẹ́gbóhùn ó ń wò pé àìdá díẹ̀ ní kéèyàn ọmọ wọṣọ kọ́lọ̀ míì. aṣọ gbọ́dọ̀ jẹ́ funfun bàtà funfun aago funfun fìlà funfun àgbègbè ni wọ́n ti rí i. ìgbà tó o bá sọ pé ìwọ ni ká wọ̀ mí mo rò pé yé wa sẹ́yìn kó ti jáwé tóbi bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́lá jù kò pé kọ́ ọmọ wa rò yí pé bàbá wọ̀ mí àtẹlọ́n bá wò àtẹlọ́n lè jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. tọ́ wọ́n lé Ànábì sallallahu alaihi wasallam tó bá yẹ kó wọ́n lọ sí Eid al-Fitr ọdún túnú àwẹ̀ ni wọ́n ní wọ́n máa ń jẹ tamrad wọ́n á jẹ àwọn dàbínù ó kéré jù mẹ́ta l'Ànábì máa ń jẹ kó tó lọ sí Eid tó bá jẹ ọdún Eid al-Fitr. èyí sì ti mà ike dàbínù mẹ́ta kọ́ràn yín náà mẹ́ẹ̀ dáhùn torí pé ń jẹ́ lọ́wọ́ àtijọ́ ọdún yẹn ẹ̀rí tẹ́lu mi ò ti máa ha mọ́yàwó rẹ̀ létí gbogbo olú ti máa ẹ̀ ti dáná sẹ́ni wọ́n ní ká jẹun ká tó lọ. irú oúnjẹ wọn ní kẹ́ ẹ jẹ irú wọn ń gúnyán wọn ń ṣe gbogbo ẹ̀ ṣé dẹ̀bínú mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ àdémù ọkà tí wọ́n gbé wá fún wọn wọn kọ́ ẹ fura ìtumọ̀ wípé kẹ́ ẹ jẹun kẹ́ ẹ tó lọ méjèèjì náà lọ́wọ́ àbẹ̀. ìdí tí wọ́n máa fi ń lọ sọ̀láàtù lára díẹ̀ tó bá jẹ́ Eid al-Fitr oní kí wọ́n ti jẹun kún tó lọ. ìdí tí wọ́n sì máa fi tètè ṣe sọ̀láàtù tó bá jẹ́ sọ̀láàtù al-Adha ní Eid al-Adha ní oní pé àti ìjẹun ká tó lọ sí Eid ńṣe láàjẹun tá a bá ṣe kí ni tá a bá padà sílé. ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ ńlá ni wọ́n fi ń yé wa ń bẹ̀ yẹn ò dẹ́bìnú ẹyọ mẹ́ta péré yóò sì múnú wọn dúró kò sí ìtókèlè kan ẹlòmíì subhanallah ó túmọ̀ sí pé ìtumọ̀ méjèèjì náà lọ́wọ́ àbẹ̀ pé a ti fi nǹkan kan tẹ́lẹ̀ ẹnu tẹ́lẹ̀ náà tó kí wọ́n á la fẹ́ pé a sì torí rẹ̀ tètè fẹ́ rí ṣùgbọ́n kì í ṣe irú Eid tiwa o torí àwọn Eid tiwa ní ìsìn sábà nítorí pé Eid al-Adha là ṣe ìgbà tètè sọ̀lá aago mélòó ni aago mẹ́sàn-án àbá aago mẹ́wàá ṣé gbogbo eléyìí wá yá ó ti pẹ́ jù kí là ń dúró de Eid àsìkò rẹ̀ ti tó láti ìgbà tó òòrùn ti yọ tó ti gbéra sókè díẹ̀ báyìí níbi 6:45 àsìkò rẹ̀ ti tó ẹ wá 7:45 to 9 ẹ wò 7:45 to 10 ẹ wò 7:45 to 11 bòmí wọ́n tún ní olórí oko kan ò dídè àbí ìmáàmù sálù àlọ́ aláyìn sáńjá náà ni. irú rẹ̀ àìmọye rẹ̀ ní ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyìnà wọ́n ti sáwọn ẹrú ọlọ́run sórùn. gbogbo eléyìí ọ̀yẹ̀ ká ìpadà ó ti bá a. wọ́n wá ní Ànábì sallallahu alaihi wasallam tí máa ń lọ sí Eid al-Fitr. ó túmọ̀ sí pé àwọn àṣìṣe kan wà ó. àwọn àṣìṣe kan wà tó ń gbé ní ìsẹ́yìn ó gbé Eid al-Kabir. àbẹ́ ẹ̀kọ́ ni ẹni Eid al-Kabir tí ọba jẹ́ Eid al-Kabir nǹkan Eid al-Saghir wọn ò tí ì sọrí abẹ́ gbọ́ rí wọn ò sọ lédè lárúbáwá rí Nàìjíríà gan lárúbáwá Nàìjíríà ibẹ̀ láti mọ̀ pé kìíní kan jẹ́ Eid al-Kabir ó sì ti wọ ẹnu kálukú àwọn àǹsọ Yorùbá wọn sọ lárúbáwá o wọn sọ lárúbáwá Nàìjíríà náà wọn sọ Eid al-Saghir o wọn máa sọ Eid al-Kabir àbí Eid al-Fitr bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní lárúbáwá Nàìjíríà náà nù. Eid al-Adha inú ìsábà sọ wọ́n sọ pé kí ni Eid al-Kabir. àwa náà wá túmọ̀ rẹ̀ sí Yorùbá àti Haúsá
pé babban sallah àwa Yorùbá ní kí ni ọdún ńlá Haúsá ní karaman sallah àwa sì ní ọdún kí ni ọdún kékeré kí ló kékeré eléyìí kí ló ní ńlá eléyìí man farqu baynahuma sí yàtọ̀ ní ìdùkà tó kéré tọkàn wá dàgbà jùlọ méjèèjì ní òfin ẹ̀sìn Islam wọn dọ́gba àbí òye wa torí rẹ̀ máa ka tíra dáadáa tó o bá rí tíra tó sọ pé Eidul Kabir kò mú wa tíra sọ pé Eidul Sagir kò mú wa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam. èèyàn àǹfààní rẹ̀ ní òfin kan èèyàn lọ sí Eid nígbà tẹ̀ dé Eid ọwọ́ dà níyàn lọ́kàn rẹ̀ pé Allahumma nawaitu salata Eidul Kabir. eléyìí orí sọlá ti ṣe orí sọlá tó ń tán rẹ̀ jẹ. táà jẹ́ pé Yorùbá lọ́sọ lọ́kàn rẹ̀ pé mọ̀dà níyàn ìdí ńlá ó ti rẹ̀ wọ́n lọ ìdí kékeré là ń kí o láwọ̀ tó wá ó ti rẹ̀. kò sí ti jẹ́ mẹ́lú ṣẹ̀ríà olùfẹ́ ráǹfààní tó wà bẹ́ẹ̀ kọ́ ní táwọn èèyàn ń wí láwùjọ wa ó ti wá máa kálukú àwọn àǹfààní tí wọ́n máa rí nù dánilẹ́kọ̀ọ́ nù pétọ̀ àti bàjẹ́ ṣe ìbẹ́ ẹ̀kọ́ báyìí lọ ẹ̀kọ́ jẹ torí ẹ̀ tí wọ́n máa gbé ọ̀nà wáyé tù sọ látàkì tó ti pé kọ̀sẹ́ tó tí wọ́n kọ́ ọ̀nà wáyé tù wọn náà lọ́ọ́ mọ lọ́kàn rẹ pé wá ọ̀sọ́ pé Eidul Kabir ló ń kí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà Eidul Sagir ló ń kí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà ọ̀wá lọ́dún léyà ni o kí ni jẹ́ léyà ń gan náà wọ́n ní ilé yá ṣé àjọláwa ni tò eléyìí náà gan àti sẹ́yìn torí de Lárúbáwá ni wọ́n fẹ́ sọ ni wọ́n wá gbé síbẹ̀ pé ètí Yorùbá ọmọ wínú Eidul Adha èwo lọ́jọ́ra wọn mẹ́ Adha àti iléyá fún ọ̀jọ́ra wọn èyí tí wọ́n mú ni Eidul Udhiya أضحية جمع مفرد ضحايا يعني أضحية so أضحية yẹn ni Yorùbá wa sọ pé أضحية torí pé àwọn ò ní pe bọ́ọ̀sì dáadáa kẹ́mi àwọn Haúsá náà ni wọ́n lè ní olóhìyà Eidul olóhìyà àbí òye wa. Olùhìyà Udhiya bẹ́ẹ̀ la bọ́ sọ àwọn àni olùhìyà bí wọ́n sọ pé ghayril maghlubi àbí òye wa maghdubi àwọn àni maghlubi wọ́n á pé Eidul Udhiya àbí òye wa ẹgbẹ́ ìfẹ́ pé léyà olùhìyà àbí léyà tó yé wa bó ṣe wà mí kà ń bẹ́ náà wọ́n á pé bí wọ́n ṣe máa wí nù. lọ́kàn rẹ̀ ńgbà tó fẹ́ ṣe sọ̀láàtù Eid pé sọ̀láàtù Udhiya àmbẹ́lọ́kọ́lọ́ ọgbà pé sọ̀láàtù Iléyá tó yẹ wa àmbẹ́lọ́kọ́lọ́ ọgbà tó ló súnmọ́ nítorí ọ̀fẹ́ wí ju kọ́ sọ pé Eidul Kabir lọ. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n lánàá bí sọ̀rọ̀ àti nàìjíríà wà jẹ́ dàbí náà máa jẹ́ wítrá ìyẹn ni pé nọ́mbà tí ò ṣe pín fún méjì láì jẹ́ pé kankan ṣẹ́kù ó náà ní mẹ́ta lànà bí máa ń jẹ. وأما في عيد الأضحى وطبعا في أدن لياني النبي صلى الله عليه وسلم ويجي كان olùwà tó bá padà dé láti ibi tó ti lọ sí sọlá yóò wá jẹ lára ẹran léyà rẹ̀ èmi ò lẹ́ran léyà tí mo lè jẹun tí èso lọ sí rí ìní jẹun kúránà bí ìjẹun ń lọ gá wa. tí wọ́n bá wá dé tí ẹran léyà ní kọ̀ọ̀kan jẹ ìní fún òsì ní kí n lọ jalè rẹ̀ nítorí tó máa ní dandan àfi kíkálukọ́ púpọ̀ jẹ ẹran léyà náà lẹ́yìn ìgbà tá a bá ti rí ìdìde ní ọjọ́ ọdún léyà tẹ̀wọ́n tí ó ṣẹlẹ̀ yóò jẹ tẹ̀lé fún bèmá là ìpọ̀ adẹ́gbẹ́ ọlọ́run bá lantá lè ṣe bọ̀ wá lọ́rùn a sì mọ̀ pé ọlọ́run bá kì í lantá èèyàn lè ṣe bọ̀ yẹn lọ́rùn torí de eléyìí báyìí ǹjẹ́ ọ̀ amúni ṣe ń tá a lè ṣe kò ní dá òfin ọlọ́run bá torí ẹ̀ Islam ọ̀gbà ká jáde ọ̀gbà ká jẹ́ ẹran lẹ́ran torí ẹ̀ ẹni tó bá pẹ ẹran léyà ní ọ̀pọ̀ jẹ ẹran wọ́n wá lẹ́ran tó pa kọ́tì àmì sallallahu alaihi wasallam nípa ìjẹun tó fi lọ sẹ́rì tó o bá dé búrẹ́dì ní apára rẹ̀ káàní
ó sì jẹ́ kàmí náà ní lójú mi kọjá tó bá lágbára. tọ́lá jíjẹ́jọ́ ọdún kánà yàrá tẹ́sílò lílẹ̀ ìdáyìn anábì máa wẹ̀ o nítorí ọdún yàtọ̀ sáwọn tí wọ́n jẹ́ pé a'udhu billah ìyẹn wẹ̀ àbíjọ́ wọn bá mú mi lọ tí ọba sómi wọn máa wẹ̀ bí ojúmọ́ lomi máa wà àmọ́ tí ọba sómi ní ọkọ̀ ó ti ẹ̀rìn tí òun lágbárí pípọ̀ wọn wẹ̀ lónìí yàrá ló fi wẹ̀ ó túmọ̀ sí kí èèwọ̀ ẹjọ́ kan ṣe Islam kọ̀kọ́ wa lọ́gùn kódà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà kápẹ́ wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ òun wọn fọ́ dímú àwọn olùbẹ̀lẹ́ sẹ́wọ̀n káwọn èèyàn mi wà bẹ́ẹ̀ akramakumullah sẹ́yìn kó ti wẹ̀ ní ìsinlẹ̀ ti ta ìdá ìdọ̀tí gbogbo ẹ̀ lọ́wọ́ lára rẹ̀ sẹ́yìn pé tí ẹ bá súnmọ́ báyìí ẹ̀sìn máa fọ́ bomú pé olóòní pé kí ló dé torí kó ti máa sọ́ọ̀tù gbogbo orú àwọn eléyìí kọjá o kí mùsùlùmí ọjọ́ yìí pé wọ́n bá súnmọ́ àwọn ọmọ pé yẹ mùsùlùmí lélẹ́yìí ó sì mẹ́nu àwọn ètò ìpọ̀ ọwọ́ ṣùgbọ́n bọ́lọ̀ ti dára rẹ̀ ẹ̀ tún máa gbóòórùn ogun náà ni bóyá àwọn àsìkò kan ti lọ́nù gbèsè ayé rẹ̀ tí ò mójú tó wẹ̀ sọ ìwé eléyìí tẹ́ bá mọ́rú ọṣẹ àbí tó lè máa fi sára rẹ̀ tí ò fi máa dín òórùn yẹn pẹ̀ hàn lọ́wọ́ torí àdìsí Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú tó bá lágbára láti fi kankan sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kò sí bẹ́ẹ̀. bákan náà láti mọ̀ wípé kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ táwẹ̀ fún rí àti ìwẹ̀ táwẹ̀ fún júmọ̀ àti ìwẹ̀ táwẹ̀ fún jànáàbà àti ìwẹ̀ táwẹ̀ fún haid àti ìwẹ̀ táwẹ̀ nígbà tá a fẹ́ di mùsùlùmí àyàfi níbi kíni àníyàn nìkan. kò sì sí tó burú fẹ́ni tí ń wẹ̀ ọ̀kan nínú àwọn àwẹ̀ yìí ìgbé ńgbà tó bá wẹ̀ wọ́n tán pẹ̀lú omi lásán kó tún wá fọṣẹ fi wẹ̀ kó sinra rẹ̀ bàtọ́ bá wẹ̀ ìwẹ̀ ìjọsìn tán láì sọ́sẹ̀ kó tún wá wẹ̀ second round pẹ̀lú ọṣẹ lọ́nà tó fi jẹ́ pé ìdání ìdọ̀tí ni kíníkà tó ti fẹ́ di fún mọ́ ọ́lá gbogbo ẹ̀ ọ̀pọ̀ dànù alùpùpù sinmi eléyìí jẹ́ oṣù jẹ́ mẹ́rin. wọ́n náà wà létí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bá nàbí máa ń wẹ̀ ìjọ àdúgbò tó lọ sí Eid wọn ò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar ibn Khattab radiyallahu anhuma wípé ó máa ń wẹ̀ ìjọ àdúgbò tó lọ sí Eid àti máa pé nǹkan ilé yẹn kò lè sọ bẹ́ẹ̀ lásán láì jẹ́ kó nípa nàbí òsè bẹ́ẹ̀ torí pé ibn Umar ó ń bẹ́ẹ̀ náà àwọn sàbí tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé tànàbí títí débi tí àwọn èèyàn tó pọ̀ tó wọ́n èkì tẹ̀lé ń bẹ̀ yẹn nígbà tí tuntun fẹ́ wọ́ bẹ̀ tòtí Ibn Umar ti máa ń rìn lọ ní Madina kí wọ bàtà Ànábì ti máa wọ bàtà kí ló dé ó ní ẹ̀rù ń bá wọn kó wọn má fi bàtà tẹ ojú ẹsẹ̀ Ànábì má lẹ̀ subhanallah torí ẹ Ibn Qayyim nínú tírà rẹ̀ Madarij as-Salikin wọn láti jùlọ lẹ́yìn bàbá Ibn Umar gbàtọ́ jẹ́ Umar kìí ti bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé eléyìí ọlọ́mọ tó ti rí wọn. so àti wàá mọ̀ ike nígbà tí máa ń tẹ̀lé tí Ànábì sallallahu alaihi wasallam báyìí ajẹ́ wípé orí ipá Ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ní máa wẹ̀ kó tó di kó lọ sí rí. táwọn ìwà ń lọ sí rí wọn ní máa rìn sẹ́ẹ̀ lọ ni o máa rìn sẹ́ẹ̀ lọ ni kìí gun ràkúnmí kìí gun ẹṣin kìí gun kẹ́tẹ́kẹ́tẹ́. ìgbà tí máa wá ń lọ sí rí ìdí yìí báyìí wọ́n máa ń mú pọ̀pá lọ́wọ́ pọ̀pá kúkúrú kájí ọ̀gá jù wọ́n máa ń mú lọ níwájú Ànábì sallallahu alaihi wasallam. ó yàtọ̀ sí pọ̀pá tí àwọn máa gbé ká níwájú lè má mú ní ìsinfa àbí òye wa sẹ́yìn kí wọ́n fẹ́ gbé pọ̀pá kan lọ́jọ́ fẹ́ ga tún ẹ̀ lẹ́ẹ̀mejì ẹgbẹ́ òkú bí kí wọ́n fi gbé pọ̀pá àtẹ pékin èyí ṣe wọ eléyẹn o pọ̀pá yẹn èyí ti ṣe nǹkan tuntun tẹ́ bá ń rántí nínú Bulughul Maram níbi tí a ti ń ṣe àlàyé ìmára tí yẹn bá ṣe gbọ̀nsẹ̀ ìmára tí yẹn bá tọ̀ ẹni Anas ibn Malik radiyallahu anhu wọn lànà Nabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ ṣe gbọ̀nsẹ̀
èmi àtọmọdé kékeré kan bí èmi lọ́jọ́ orí a máa gbé pọ̀pá lọ́wọ́ àti omi dáná bí sallallahu alaihi wasallam tó fi ṣe mára tó bá ṣe gbàǹtẹ̀ kan. ojú ẹ̀ ti pọ̀pá yẹn ti kọ́ mọ́ táwọn ìbá tún rìnrìn àjò wọn máa tún gbé pọ̀pá yẹn lọ́wọ́ so nítorí pé tó bá fẹ́ ṣe sọ́lá òní wọ́n máa ń fi síwájú gẹ́gẹ́ bí sutra so ilé ìjẹba wàá túmọ̀ sí pé ògbẹ́jọ́ àti jẹ́ lèmáàmù náà ó gbé pọ̀pá lọ́wọ́ àbá àwọn kankan tara wọn jẹ́ tẹ́lẹ̀ pé tó bá wí láwọn àti tẹ́lẹ̀ tó gbé pọ̀pá lọ́wọ́ yọ mọ̀ á wò pé ẹ̀yin tẹ́ gbé pọ̀pá lọ́wọ́ ẹ̀sùn fi súnà ṣeré báyìí. tòkọ́lá wọn tún kọ́ lórí wọn ní tẹ̀mísí bí lórí pọ̀pá kẹ̀dùkú ló náà rọ́wọ́ pé tó ń bá ń lọ tó gbé pọ̀pá lọ iná lọ́wọ́ ẹ dákun ẹgbọ́n nǹkan mẹ́ àwọn náà ó sì tún ní súnà náà làwọn náà ń tẹ̀lé ẹ mọ̀ pé ní abẹ́ pàǹtẹ̀lé súnà yìí gan-an ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé tó tún sínú súnà wọn fi kí bọ̀. kálukú sì máa wò pé ẹni tí ọba ti bẹ́ẹ̀ bá ẹni tí ọba ti bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ náà kábà ó ti pọ̀ jù àṣejù ń ti pọ̀ jù. ọ̀pá wo ni Umar ń gbé ká tiẹ̀ ọ̀pá wo làbúbákà ń gbé ká. àtàlẹ́ màtí tẹ̀lé ti súnà tó àwọn eléyìí. ọ̀pá wo lẹ gbọ́ pé Usman ń gbé ká ọ̀pá wo lẹ gbọ́ pálí ń gbé ká. ìgbà jẹ́ pé táwọn èèyàn bá kàn sí kó àwọn èèyàn wọ́n kàn tó ń do láìsí ọpọlọ wọ́n mọ̀ á sọ gbogbo nǹkan gbogbo báyìí ẹ máa ṣe ọ̀gá yín bó ti ní ẹ máa ṣe nù táwọn ọ̀gá náà tó yẹ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù. ẹsẹ̀ l'Ànábì máa rìn lọ tánàbí wá ti wá dé ẹ máa gbọ́ àǹfààní rẹ̀ o tánàbí wá ti wá dé ibi tí wọ́n ti ṣe salatul Eid lẹ́yìn odi yẹn nusibat bayna yadayhi liyusalliya ilayha wọ́n nà ro pọ̀pá yẹn níwájú ẹ̀ torí kánábì ò lè máa kírun dojú kọ bẹ̀ òní wọ́n fi ṣe sutra fẹ́ àǹfààní rẹ̀ mẹ́rin àǹfààní rẹ̀ pé pọ̀pá tán gbé lọ́yìn ni wọ́n fi ṣe sutra nítorí pé ibi tá à ń ṣe lọ sí rí yìí ṣe dé tí wọ́n kọ́ ẹ sì mọ̀ pé mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam mọ́sálásí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe búlọ́ọ̀kù wọn fi kọ́ kìí ṣe pé ìgbà wọn fi mọ́ ṣùgbọ́n mọ́sálásí ni tí wọ́n fi àwọn òpó ogi tí wọ́n fi gbèrú wọ́n sì dá àmọ́ ọ̀pẹ wọ́n dá lé lórí òun lọ́dà kẹ́ bí òrùlé lórí ẹ̀ tójú olè rọ̀ ńbẹ̀ kọ́ ọmọ pààyàn kò sí bójú oṣù rọ̀ ńbẹ̀ tí ò ní pààyàn. ṣùgbọ́n ibi tí ó jẹ́ ẹ̀gbọ́n wájú mẹ́sìdì yẹn tó jẹ́ pé òpó ogi náà ní gbogbo ibi tó wà ńbẹ̀ so òun ni Ànábì sallallahu alaihi wasallam fi ṣe bí sutra nu mẹ́sìdì. ṣùgbọ́n náà la sọ pé ìwọ náà tó ń ṣe sọ láti nísìn tí ògiri ń bẹ wájú rẹ ògiri ní sutura rẹ ò tó bùkátà láti gbé ìkẹkẹ síbẹ̀ nígbà tí ìsọ láti dì. tòkó giri oṣù àwọn wájú rẹ kó tún gbé sutura kẹ síbẹ̀ àti ìdùnnú ń pèlè yẹn. Ànábì sallallahu alaihi wasallam sọ pé iyyakum wal ghuluw ẹ ṣọ́ra fún tayọ ẹnu àlà. fa innama ahlaka man kana qablakum al ghuluw nítorí pé tayọ ẹnu àlà ló kó parun báwọn tó ti síwájú wa. torí ẹ nítorí pé ilẹ̀ gbáyàwó ni wọ́n ti ṣe rí ìdí inú tó ń fi gbé pọ̀pá yẹn lọ́dún ni wọ́n fi ṣe sutra eléyìí túbọ̀ sí pé tá a bá gbèbí kan ní musalla al-Eid àbùkátà láti lọ́ọ́ mọ kankan síbẹ̀ kí náà má bẹ̀ wọ́n lè lọ́ọ́ mọ mímbà kan wọ́n kàn mọ́ gbígbà tí yẹn kọ́lé alágbèéká méjì pé kí ni tí ìbá tàṣejù àṣejù èyí ń dàbí ìmọ̀tọ́ yẹ kẹ́ wá nípa ẹ̀sìn wọ́n á lọ máa mọ̀ gírí síbo ta ni ó lò ọwọ́ ẹ̀kan àyàn méjì láàrin ọdún iná ẹ̀lẹ́ lọ ọbẹ̀ ńlọ sí náà àyàfi tójò bá pọ̀ sí ọ̀rọ̀ àtúnfẹ́ ká lọ síbi tá a ti máa ń ṣe rí ìyẹn lẹ́yìn odi ìlú ká lọ sí sọ̀látul istisqa tẹ̀lé ìjẹ́wé ti ṣe jẹ́ ń bẹ̀rù. ابن القيم فإن المصلى كان إذ ذاك فضاء لم يكن فيه بناء ولا حائط. torí gbogbo bí wọ́n ti ń ṣe sọ̀látul Eid nígbà ilẹ̀ gbáyàwó lásán ni wọn kọ́ nǹkan kan rẹ̀ kò sí lógiri kankan ilẹ̀ gbáyàwó ni. kò burú wọ́n jẹ́ pé ńgbà náà ti mọ̀ pé ayé tí wọ́n tá a wà ní ìsìn wàhálà pọ̀ àwọn kan lè wá wọnú ilẹ̀ ìdí yín kí wọ́n gbà mọ́ yín lọ́wọ́ wọ́n ní development débi àkàmọ́ awolẹ̀ ẹ̀ràn lásán kò burúkú ẹ fẹ́ǹsì ẹ̀ lọ́nà tí ẹnìkan òfin ni wàá máa gba ilẹ̀ yẹn máa yín lọ́wọ́ ṣùgbọ́n kò túmọ̀ sí wípé
kí wàá lọ máa mímbà kan bẹ̀ tàbí kẹ́ẹ̀tún á máa kọ́lé kan bẹ̀ kó mọ́sálásí la pè ní kí sí mọ́sálásí ààyè sọ̀láàtì. sọ wọ́n ní pọ̀pá yẹn wa kanat al-harabatu sutratan pọ̀pá yẹn òun náà ní sutura anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. táwọn ìbá fẹ́ ti salatu Eid al-Fitr wọ́n máa ń lọ lára tó wọ́n ti jẹun kó tó kù nílé. ṣùgbọ́n tó máa fẹ́ ti salatu Eid al-Adha anabi máa ń tètè ṣe. Ibn Umar ẹ wá máa wò ó tó máa ti kí salatu subhi tán. Ibn Umar kò ní jáde wá fún salatul Eid àti tóòrùn bá yọ náà. ẹ̀sìn mọ̀ pé tóòrùn bá ti yọ tó gbèrò òkè ìgbà náà lásìkò Eid ti tó. ó túmọ̀ sí wípé èyí táwọn à ń ṣe láyé ìsìn láwọn agbọ̀n bìkan tó wá pé Madina lọ àbí Mẹ́kà tó bá fẹ́ bá salatul Eid káyí pé ní ìsinyìí báyìí alifájàrí ń yọ láago 3:00 àbáago 4 àbáago 4:00 lápèjúwe wọ́n ti kó ilé láti bí aago 3:00 wákàtí kàtígbà sí alifájàrí ọ̀yọ́ ẹ ti múra rí ẹ wá wá sí masjid láti bí aago 3:00 láti gbéra kó lé tẹ́fẹ́ wá dé masjid ní aago 3:00 ẹ bá pé a kò sì fẹ́ kún táwọn ẹrú ọlọ́run ti yára débẹ̀ síwájú jẹ tọ ẹ wá jókòó títí tálífàjárì fi wọlé tálífàjárì bá wọlé wọn á pè wọn tó máa ti pè fún sọlá àti sọlá tó sọfì tó bá ti ti sọlá tó sọfì kápá ti sọlá tó sọfì níbi aago 5:10 la parí so ó sì ti yé pé òun yọ ní aago 5:05 lápèjúwe àwa ti parí sọ̀látù subh láago 5:10 tó lè padà lé ká lọ múra rí tó lè padà àkọ́kọ́ ọ̀nà olóòtú ẹ̀gbà jáde mà gbogbo mẹ́sì ti kún dé gbogbo títì kò sáyè mà. tọ́ nígbà tí ọba wa jókòó kálukú ọmọ rí sí kí òòrùn ọyọ kó gbéra tó bá ti lè gbéra báyìí káyipọ̀ yọ gbéra bẹ́ẹ̀ láago 5:20 mubasharatan ni wọ́n sọ as-salat ìmáàmù ó sọ Allahu akbar láago 5:20. tó nígbà tí a bá ti salatul Eid tán táyà kéka yẹn lómi ò tí ì torí nígbà táwọn akókò dé Madina àrùkú bíi Nàìjíríà yà á kéne tó wọn kó dago 3 kan tó salatul Eid. tó ìgbà tí akíkọ̀ láti sọ́kì tán nínú yunifásitì pé tọ́ka máa múra rí nígbà táàdì mẹ́tíláṣí ànábìsọ̀lá abakọ̀ àyàn ti jáde wọ́n ti parí rí kí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ níbí báyìí no wasting time torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ànábì sallallahu alaihi wasallam wọn kì í lọ ríìdì lára irú ìtawà máa ń lọ láńbí irú ìtawà máa ń lọ láńbí bí ká sọ pé ríìdì yẹn aago 8 láàmà ìdí ńgbà tó tún yà àwọn kan tó ní akáto ní 8:00 mọ́nà àtúnfà lọ́nù bí ẹ̀ ṣe sọ di 7:00 àbí òye káṣí 7:00 tó ń kọ́ máa lọ sí. àní wọ́n tún ṣe rí ìdìlágo 9:30 sí 10:00 àwọn kan á ní 10:00 wọ́n ti sáré kírun ipò aago mélòó lọ ẹ̀kún ojú ó dà. ó túmọ̀ sí wípé àwọn ibi tí ọ̀rọ̀ ti wá kù sí ọ̀pọ̀ díẹ̀ kọ́ lọ́nà bá a tún ṣe. Ibn Umar tó bá ti jáde ńlé rẹ̀ ní ọjọ́ Eid ní ó ti bẹ̀rẹ̀ sí ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. yóò ṣe máa wí inú títí tí ó fi débi tí wọ́n ti fẹ́ rí. tẹ́lá tún débẹ̀ ẹni máa sòkòtò eléyìí náà lẹ́yìn máa wí títí tí ìmáàmù ó fi dé. àbíkẹ́ sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar walillahil hamd. tó eléyìí ajọ orí ti kejì.
oríṣi kẹta Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wa lillahil hamd oríṣi mẹ́ta yẹn lọ wa ẹ máa ṣe takbir kálukú ọmọ adájẹ ẹsẹ títí tẹ́ fi dé ibi tẹ́ ti ṣe salatul Eid nígbà tí anabi sallallahu alaihi wasallam bá wá débi tó ti ṣe Eid yọ bẹ̀rẹ̀ sí ní ṣe salatul Eid lẹ́ẹ̀kan náà ni kò sí tahiyatul masjid kankan wọn ò sì ní pèpè fún sọláàt wípé ìwọ pẹ̀rún náà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sì sí ìkọ́mà wọn ò sì ní sọ pé as-salatu jami'a wọn ò ní sọ ọ́ àbí òye wa wọn ò ní sọ ọ́ was-sunnatu annahu la yaf'alu shay'un min dhalik sunna nípa nàbí ètè kankan nu gbogbo nǹkan yìí àbí òye wa ìyẹn ni pé gbàtẹ́ bá ti fẹ́ ṣe salatul Eid ẹni dẹ́rẹ́ sọ fún àwọn pé as-salatu jami'a àbí as-salat àbùkátà rẹ̀ dáhùn èèyàn kan gbọ́ ni Allahu akbar kálukó dìde àbí òní dìde tó gbé wa wá láti bẹ̀rẹ̀ sí ṣe o. èsì báwọn èèyàn ti máa ń ṣe karambà ní láwùjọ tiwa pé ẹtù sábùkọ́dọ̀gba bàbá ìmáàmù ti dé ẹ̀jẹ̀kejì káwọ́ kanra wọn ká má lọ wájú jura wa lọ gbogbo eléyìí sábẹ̀ tí ìmáàmù bá ti dé ṣẹ́wárí àwùjọ tí wọ́n bá ti gbẹ̀sìn yé dáadáa. níjọ́ tẹ́ ẹ bá lù bá ti ṣe kọ́ wá nu súnà yìí ọ̀pọ̀lọpọ̀ onífẹ́ kiri ìdí mẹ́mọ́ gbogbo ẹ̀ kàn gbẹ̀ ni àfi bí ìgbà tí wọ́n ń pè tẹ́ sọ́jà. ìdí ìmáàmù tẹ̀ sí wọn ò wí kankan Allahu Akbar bẹ́ẹ̀ ni tọ́ba di lọ́dún mi tún bọ̀ ṣáàlá ọ̀ wà torí pé aslan tẹ́lẹ̀ máa ń tẹ̀lé súnà ìrọ̀rùn wà mẹ́. báwo alẹ́lá ibi tí wọ́n ti tẹ̀lé súnà wọ́n gbèrú kankan lọ yìí dìbẹ̀. wọ́n sì ní máa lọ lu sẹ̀kẹ̀rẹ̀ mẹ́ wọ́n ní lọ agbó mẹ́ ọ̀wọ́n tó wà nù súnà náà ẹnì kò sì ní máa wí wóróworó wájú yín. ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni tòǹtòrí pé aláwọn bòmí wọ́n máa wí wóróworó ni àwọn bẹ̀rẹ̀ látòrí gúdúlọ̀ lẹ́yìn náà gbọ́ lórí námàdí gbọ́ lórí gbogbo gómìnà lẹ́yìn náà gbogbo àwọn ọrùn lẹ̀kẹ̀ orí adé kìnnìkan àbí ẹ̀kọ́ ni gbogbo eléyìí àwọn kí làwọn àti ká kí làwọn eléyìí kó sọ́jú alẹ́ sí. tó nítorí ẹ̀ tí màá bá ti Allahu Akbar àti bùkátà kẹ́nìkan máa gbóhùn sókè. àwọn kan wà tó gbé àwọn náà ti tẹ̀lé sunna walhamdulillah wọ́n wà á sàtẹ́jú ọdún wọ́n sàtẹ́jú gbogbo à ń gbóhùn lè má mú o. ẹnì kan fẹ́ Allahu Akbar kéèkìnì tábìl àgbóhùn lè má mú sọ́dọ̀ àdúgbò lè má mú láàájẹ tẹ̀lé náà ìlà rọ́pẹ̀rẹ̀ sọ̀tẹ̀ kò sí tá a fẹ́ fóun tó ń gbé sókè. olùkọ́ yé wa torí pé àní tẹ̀lé súnà kọjọ ọdún tó dé táwọn àtàkójọ ọdún bá ń padà díẹ̀ lọ́la ojoojúmọ́ náà la máa tẹ̀lé súnà. ẹjẹ́ ọjẹ́ pé gbohùngbohùn táǹtara rẹ̀ gbóhùn ìmáàmù kò gbé náà wá àwọn èèyàn ò sì ní láǹfààní láti gbóhùn lè máàmù anybody níbikíbi tó bá wà ẹ̀rí kó fúnra rẹ̀ náà kẹ́ Allahu Akbar láti mẹ́lòmíì gbọ́. sọ eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ láti ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti lè máa fi táǹgbọ́yé sí wa o kó jẹ́ àwọn kẹta ń gbọ́ ní àwùjáde rere fún wa jọ pé dàgbéyàn kọ́ máa ń ṣe ní ìbàlẹ̀jọ àbúrò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت